Ẹ ké hallelujah. Ẹ ké hallelujah. Ẹ̀yin ènìyàn Ọlọ́run káàkiri orígun mẹ́rin àgbáńlá ayé níbikíbi tí ẹ ti ń wò wá, mo tún kí wa kú òwúrọ̀ lórúkọ Jésù Kristi yóò dára fún wa. Ẹ jẹ́ ká gbàdúrà. Ọlọ́run tó dá ayé àtọ̀run, ẹ̀mí àwọn wòlíì òtítọ́, àṣẹ ọlọ́ba sọ wípé o ṣe fún oore rẹ gbogbo lórí ayé wa. A béèrè fún ìdáríjì gbogbo ẹ̀ṣẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀dá ènìyàn. Olúwa dáríjì wá, kó sọ wá di mọ́ nípa agbára tó ń bẹ nínú ẹ̀jẹ̀ Jésù Kristi. Ànánú rẹ fún tèmi Olúwa bá wa sọ̀rọ̀, fi ọ̀rọ̀ rẹ yé wa, jẹ́ kó yé wa, kó sì sọ wá di alábùkún fún nínú rẹ̀. Torí tá gbàdúrà lórúkọ ti Jésù Kristi Olúwa wa. Àmín. Ní ìtẹ̀síwájú ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí à ń bá lọ, èyí tí a bẹ̀rẹ̀ láti bí ọjọ́ mẹ́fà sí méje sẹ́yìn tó sọ nípa ẹ̀mí mímọ́. Dádì mi àti mọ́mì mi, ẹ̀yin olùgbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, ǹjẹ́ ti ní ẹ̀mí mímọ́? Ǹjẹ́ ẹ ti gba ẹ̀mí mímọ́? Àbí ẹ ti gbọ́ nípa rẹ̀ rí tẹ́lẹ̀? Lórúkọ Jésù, ẹ gba ẹ̀mí mímọ́. Àkọlé ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run tòní sọ fún wa wípé kò sí àṣeyọrí fún ènìyàn láìsí ẹ̀mí mímọ́. Kò sí àṣeyọrí fún ẹnikẹ́ni nínú ayé láìsí ẹ̀mí mímọ́. Mọ̀ pé máa rò ó, olùgbọ́ mi lè máa rò pé ṣèbí lágbájá, ṣó ti ẹ̀ mọ́ Ọlọ́run ni, ṣèbó nílé, ṣèbó lọ́kọ̀, ṣèbó lówó, ṣèbó nígbà. Jẹ́ a sáré jọ ìwé ìrètí Máàkù orí 13 ẹsẹ̀ 11. Ó sọ fún wa wípé ṣùgbọ́n nígbà tí wọ́n bá ń fà yín lọ, tí wọ́n bá sì ń fà yín lé wọn lọ́wọ́, ẹ má ṣe ṣàníyàn ṣáájú ohun tí ẹ ó sọ. Ṣùgbọ́n ohun tí a bá fi fún yín ní wákàtí náà, òun ni kí ẹ̀yin kí ó wí, nítorí kì í ṣe ẹ̀yin tí ń wí bí kò ṣe ẹ̀mí mímọ́. Praise the Lord. Ó rí wípé Jésù Kristi Olùgbàlà ló ń sọ̀rọ̀ níbí yìí nígbà tó ń dọ́gbọ́n ṣe ìdágbére fún àwọn ọmọ ẹ̀yìn nípa bí ohun tí ó rí, ohun tí ó ṣẹlẹ̀ sí àwọn ènìyàn ní ìgbà ìkẹyìn. Ní ìgbà ìkẹyìn yìí, ó sọ wípé ẹ̀mí mímọ́ ni ó máa fi ọ̀rọ̀ sí wa ní ẹnu. Ohunkóhun tó lè ká máa là kọjá, ohunkóhun tó lè ká ṣe, ẹ̀mí mímọ́ ni ó máa tọ́ wa, ni ó máa kọ́ wa, ni ó máa ṣe ohun gbogbo fún wa. Ó ti ẹ̀ lọ́kọ̀, onílé, onípò àtàtà, olóríṣiríṣi ohun mèremère ayé, ó pè ní àṣeyọrí. Kì í ṣe àṣeyọrí o. Kì í ṣe àṣeyọrí. Nípa ti ènìyàn, nínú ìwòye ènìyàn lótìítọ́ àti lódodo, àṣeyọrí ni. In fact, àṣeyọrí tó pọ̀ ni. Èèyàn lè máa ṣògo nínú ẹ̀. Ṣùgbọ́n ní dọ́dọ̀ Ọlọ́run alààyè, ẹlẹ́dàá ọ̀run wọn ayé, kì í ṣe àṣeyọrí o. Ẹnikẹ́ni tí ò bá ti ní Jésù, tí ò ní ẹ̀mí mímọ́ Ọlọ́run nínú rẹ̀, kó jẹ́ olùdarí rẹ̀, kó máa kọ́, kó máa tọ́, kó máa kọ́ ní ohun gbogbo tí yóò ṣe, kò ṣe aláṣeyọrí rárá. Ẹni tó ti ní ẹ̀mí mímọ́ Ọlọ́run ni aláṣeyọrí. Ǹjẹ́ ó ṣetán láti fi ara rẹ balẹ̀ fún ẹ̀mí mímọ́? Gba ẹ̀mí mímọ́ lórúkọ